Gbogbo pátá bá ṣe níbi àwọn ni wọ́n ń ga. Bísí ológe kan báwo ni? Ìròyìn olóríire, ìròyìn ìdùnnú ni wọ́n máa ń gbé. Wọn kì í bá wọn pé ìròyìn àgbákò káàkiri. Tiwọn náà tó bá ti fẹ́ ṣeré. Bísí ológe ti tó pé. Báwa bá ẹ̀ka, gbogbo ayé ló máa gbọ́. Ọ̀rọ̀ mi ti ní ìlú ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ìgbà mi ti ní ìlú ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ọ̀rọ̀ mi ti ní ìlú ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ìgbà mi ti ní ìlú ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Alhaja Arike Olorunjeda lọ. Lónìí ni àṣejọ́ mẹ́jọ fún Alhaji Surajudeen Arisukuna. Kí Ọlọ́run b'Elédùmarè kó bá wa fọ̀run kẹ́ wọn, kó pa àṣìṣe wọn rẹ́. Ẹni máa kú á dàgbà o, ànírúkú tẹ̀léńtẹ̀lé ní Hizbullah. Adúpẹ́ fọ́lọ́run, gbogbo àwọn tó wá bá wa ṣe àdúrà bílẹ̀ ní tọ́wọ́ tóníkálùkù jáde láti Ìbàdàn, Agége, Ìbàfò ní Ìṣàgámù ní Àkúrẹ́ ní Lagos State ní gbogbo àwọn tó filé sílẹ̀ Ọlọ́run jẹ́ kán délé wọn láyọ̀ àtàlàáfíà. Àníríkù ọ̀wọ̀wọ̀ mọ́ o, Hizbullah kò ní tú lágbára Ọlọ́run, kò ní tú lẹ́yìn ikú bàbá yìí o. A máa lọ sókè, a máa lọ sókè, a máa lọ sókè ni. Gbogbo àwa tá a jọmọ ìjọ náà Hizbullah, gbogbo wa pátá ànífira wa ṣàwátì o. Gbogbo àwọn tó wá dá sétò yìí gẹ́gẹ́ bí prógrámù yìí ṣe lọ bó ṣe lọ Ọlọ́run b'Elédùmarè ibi tó ní kálukú ti yọwó ìlọ́po òun ni k'Ọlọ́run ṣàdápadà fún gbogbo àwọn fámìlì Hizbullah pátápátá àti gbogbo àwọn olólùfẹ́ wọn náà. Alhamdulillah Rabbil Alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhaja Arike lẹ́yìn fáàsì mi. Tí bàbá bá kú, bàbá ló máa kú. Ìjọ Hizbullah yìí ṣe lọ ṣe ti rí báyìí. Ẹ̀yin fáàsì mi, gbogbo ẹ̀yin tẹ́ kí mi, gbogbo ẹ̀yin tẹ́ kọ́mẹ̀tì, gbogbo ẹ̀yin tẹ́ pè mí, ọpẹ́ ní fọ́lọ́wọ́ alhamdulillah Rabbil Alamin. Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá o. Ọlọ́run ní fi yín sílẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ wá síbi àdúrà lẹ́nu láyọ̀ tẹ́ fi lé sí láyọ̀ náà lè máa balẹ̀ lágbára Ọlọ́run. Bàbá kú ni o. Hizbullah ṣì ń lọ o. Àfáà wa leléyìí gọgọgọgọ leléyìí, àfáà wa leléyìí o. Àríkẹ́ dúdú tó bá tún máa gba Ramadan lecture. Àfáà tèmi leléyìí orí ò láàfáà méjì mi ṣàgbèrè àfáà kiri o. Inshallah ìkúrira ti la àmì àti Ọlọ́run. Àwọn ó bẹ̀ bá Hizbullah rẹ̀ láti inú yàrá bọ́ síta gbangba láti inú yàrá àtú mélòó ni wa àtúntò 20 ni wa àwọn náà ilé láti bá lọ́wọ́ ilé òní bàjẹ́ àwọn ìyá ọlọ́rin
wàláì